Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2025. Àkòrí: bíborí àníyàn. Ìwé orin 2, 3, 1. Èmi ìbá lè fi ìwà pẹ̀lẹ́. Ẹ̀kọ́ àkọ́sórí. Ṣùgbọ́n òmíràn bọ́ sí ilẹ̀ rere, ó sì so èso. Òmíràn 100, òmíràn 100, òmíràn 30. Ìwé MATIU orí 13 ẹsẹ̀ 8. Bíbélì kíkà. Ìwé MATIU orí 13 ẹsẹ̀ 1 dé 9. Ní ọjọ́ kan náà ni Jésù ti ilé jáde, ó sì jókòó létí òkun. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn péjọ sọ́dọ̀ rẹ̀, tó bẹ́ẹ̀ tí ó fi bọ́ sínú ọkọ̀. Ó jókòó, gbogbo ènìyàn sì dúró létí òkun. Ó sì fi òwe bá wọn sọ̀rọ̀ ohun púpọ̀. Ó wí pé, wò ó, afúnrúgbìn kan jáde lọ láti fúnrúgbìn. Bí ó sì ń fún, díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà, àwọn ẹyẹ sì wá, wọ́n sì ṣà á jẹ. Díẹ̀ sì bọ́ sórí ilẹ̀ àpáta, níbi tí kò ní erùpẹ̀ púpọ̀. Wọ́n sì sọ jáde lọ́gán, nítorí tí wọn kò ní ìjìnlẹ̀. Nígbà tí oòrùn sì gòkè, wọ́n jóná, nítorí tí wọn kò ní gbòǹgbò, wọ́n sì gbẹ. Díẹ̀ sì bọ́ sí àárín ẹ̀gún. Nígbà tí ẹ̀gún sì dàgbà sókè, ó fún wọn pa. Ṣùgbọ́n òmíràn bọ́ sí ilẹ̀ rere, ó sì so èso. Òmíràn 100, òmíràn 100, òmíràn 30. Ẹni tí ó bá ní etí, kí ó gbọ́. Ẹ̀kọ́. Nínú ìwé MATIU orí 13 ẹsẹ̀ 1 dé 9, Jésù kọ́ni ní òwe afúnrúgbìn láti ṣàpèjúwe bí àwọn ènìyàn ṣe ń gba ọ̀rọ̀ Ọlọ́run. Irúgbìn náà dúró fún ọ̀rọ̀ Ọlọ́run. Ilẹ̀ inú òwe yìí sì dúró fún ipò ọkàn wa. Àwọn kọ̀ọ̀kan jẹ́ líle, àwọn mìíràn ní ìdí lọ́wọ́, bẹ́ẹ̀ sì ni àwọn mìíràn ò jinlẹ̀. Nígbà tí àwọn ọkàn mìíràn wà ní ṣíṣí, tí wọ́n sì ṣetán láti gba ọ̀rọ̀ náà. Kí ọ̀rọ̀ Ọlọ́run tó lè fi ìdí múlẹ̀ kó sì máa dàgbà nínú ìgbésí ayé wa, a gbọ́dọ̀ ní ọkàn àyà tó lẹ́mìí ìrẹ̀lẹ̀, tó múra tán, tó sì máa tẹ́tí sílẹ̀. Nígbà tí a bá gba ọ̀rọ̀ náà pẹ̀lú òtítọ́, a so èso tí ó wà títí, tí ó máa yí àwọn èrò wa padà àti dídarí àwọn iṣẹ́ wa. Sísọ ọ̀rọ̀ Ọlọ́run àti ìṣòtítọ́ rẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn fún ìgbàgbọ́ wa lókun. Ó tún jẹ́ ọ̀nà tí ó lágbára láti borí àníyàn. Kì í ṣe pé a máa fún àwọn tó yí wa ká ní ìwúrí nìkan, àmọ́ a tún rọ̀ wọ́n láti máa gbé nípa ọ̀rọ̀ náà. Àwọn ẹsẹ̀ ìwé mímọ́ bíi Olúwa ni agbára àti asà mi, ìwé orin Dáfídì orí 28 ẹsẹ̀ 7, àti èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tó fi agbára fún mi, ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 13 lè sọ èrò inú wa àtàwọn míì dọ̀tun, ká sì máa mú àlàáfíà wá. Ṣíṣàṣàrò lórí àwọn ẹsẹ̀ bíi Fílípì orí 4 ẹsẹ̀ 6 dé 9, àti ìwé Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 7 ràn wá lọ́wọ́ láti gbé àníyàn wa lé Ọlọ́run, ká sì gbẹ́kẹ̀lé sí ẹ̀kọ́ àmúrelé. A lè borí àníyàn, ká sì rí àlàáfíà ní iwájú Ọlọ́run nípa ọ̀rọ̀ àti àdúrà. Mo gba oore ọ̀fẹ́ láti fi ara mi fún iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ náà ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.